ọkọ̀ wa dà sínú omi ọkọ̀ dídà sínú omi à ń tukọ̀ wá wá wò èmi ni last person tí wọ́n rí yọ nínú omi last ìyá yẹn ń ké báyìí ariwo ìyá yẹn mò ń gbọ́ látọ̀ lọ́hùn tó ẹ má jẹ́ kó kú ẹ má jẹ́ kó kú ó wà ní òmò kan gbáriwo ìyá òrìṣàbùnmi pariwo wọ́n gbé mi jáde wọ́n tẹ́ mi sétí odò wọ́n tẹ́ mi nínú àlà. Orúkọ tí ìyá àti bàbá sọ mí ni Sọ́ọ̀lù ọmọ Wáídì ṣùgbọ́n orúkọ tí mò ń jẹ gangan ni Sàlíù Gbọ́lágadé ìyá àti bàbá sọ mí ní Sàlíù ọmọ Gbọ́lágadé orúkọ tí mò ń jẹ ṣùgbọ́n orúkọ táwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ràn mi ẹ mọ̀ tí òbí bá ti bímọ gbogbo ayé tó bá ti jọmọ tó dá ọmọ gbogbo ayé ni orúkọ táwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ràn mi àwọn tó ń jẹ́ kí n máa rí jẹrí mu orúkọ tí wọ́n sọ mí ọ̀pọ̀ o àwọn míì máa pè mí lógbòlúkẹ́ àwọn míì á pè mí lẹ́bẹ̀dí àwọn míì á pè mí ní múlíkù sàmọ́wátì àwọn míì á tún pè mí kọ́lé oṣó èmi sì kọ́ ní kọ́lé oṣó ìtẹ̀lẹ̀ ń kọ́lé oṣó gbè mí lé mi oríṣiríṣi orúkọ ó pọ̀ bọ̀ èyí tí kálukú bá ti pè náà ni mo máa ń kí wọn torí olólùfẹ́ mi ni gbogbo àwọn tó ń kí mi yẹn. ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí agboolé mi Kòso ni nílé Wòrú ní Kòso ibẹ̀ ni wọ́n ti bí mi ṣùgbọ́n ìyá mi ó ń gbé lókè ẹ̀yìn nídìí Ìyálóde ibẹ̀ ni ìyá tó bí mi Àyọ̀ká ń bẹ ń bẹ báyìí nídìí Ìyálóde níṣẹ́yìn ọmọ ìlú Ìṣẹ́yìn ni mí. Ẹ ṣeun bọ́sọ̀. Bàbá ǹjẹ́ lè bá sáré yànnà mọ́ àwọn iléèwé tí ẹ lọ láti ìbẹ̀rẹ̀ títí dé ibi tí ẹ bá dé sà? Èmi ò kàwé o mo ti sọ nísìnyí mo ní Òkè Ẹ̀sà ní sùkúù tí mo lọ Òkè Ẹ̀sà mò ń gbèrò kankan tọ́lọ́run aláàánú bá kó gbà fún mi mò ń bẹ Ọlọ́run torí gbogbo àtà wà á sùkúù náà àṣẹ dáadáa primary 6 Òkè Ẹ̀sà mo ti kà mi kò sí tàn tán lè fi mọ̀ wípé ọmọ tó ayé wa ń wò nísìnyí sùkúù yìí ló ti jáde ó ń bí kí n lówó kí n wá lọ sí Òkè Ẹ̀sà kí n lọ ra nǹkan fún gbogbo àwọn ọmọ sùkúù tó bá wà ń bẹ báyìí pé ó yá kí n tiẹ̀ rówó tó pọ̀ kọ́dà kí n tiẹ̀ ní ó da yúnífọ́ọ̀mù ọmọ bíi 1000 mo fẹ́ rà mo ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ sí fẹ́ fún mi bọ́ Òkè Ẹ̀sà ni mo ti lọ sí sùkúù mi ò kàwé púpọ̀ Òkè Ẹ̀sà nílùú Ìṣẹ́yìn gbogbo àwọn tó mọ̀ sẹ́yìn wọn mú Òkè Ẹ̀sà lẹ́yìn náà mo kúrò mo lọ sílùú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ ni mo ti ka secondary school mi ní Ọ̀pàpà drop out ni mí lọ́pàpà mi kàwé pọ̀ mọ́ form 2 ni a ti lé mi ẹni mi ti lọ mọ́ ni o èmi náà àjọmọ líle díẹ̀ ìwé ò wù mí àwa padà mọ̀ pé ìwé tí ó wù mí gbà yẹn ni ó padà dá kíní yẹn ń padà wà nínú ohun tó ń dìbànújẹ́ fún mi nísìn because ká ní mo mọ̀ pé ìwé ọ̀dà ń bá kú ti farabalẹ̀ ṣe ń gbà náà but ní ṣókí mo lọ sí primary school ní Òkè Ẹ̀sà nílùú Ìṣẹ́yìn mo lọ sí secondary school mi ní ìlú Ọ̀yọ́ Ọ̀pàpà ibẹ̀ la gba transcoa lọ transcoa ni la máa ń pè ńgbà náà wọ́n ní wọ́n fún transcoa. Ẹ ṣeun bàbá iṣẹ́ ò lè wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sà. báyìí iṣẹ́ tí mo ṣe báyìí. Bẹ́ẹ̀ni sà. Alhamdulilayi Rabbil Alamin tíátà náà ni mo ń ṣe fíìmù ni mo ń ṣe so gbogbo ibi tí eré orí ìtàgé kádẹ́rìn pòṣónú master of ceremony everything iṣẹ́ tí mo ń ṣe tí mo fi ń jẹun nìyẹn báyìí tọ́lọ́run dẹ̀ ń bá mi fà bárkà sí adúpẹ́ fọ́ bá tó láyé lọ́run tó ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun bọ́sà ẹ ṣe bàbá ǹjẹ́ lè ṣàlàyé bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé Ìrògùn fún mi lẹ́kùnrẹ́rẹ́ sà. Mo bẹ̀rẹ̀ nílùú Ọ̀yọ́ ọ̀gá tó kọ́ mi ń ṣe ni Adémọ́lá Adégbìtẹ̀ nílùú Ọ̀yọ́ so ọ̀gá yẹn ló kọ́ Báyọ̀ Tìjàní níṣẹ́ ọ̀gá yẹn ló kọ́ Ṣẹ́gun Ọ̀kẹ́ Tọ̀yọ́bọ̀ ló kọ́ níṣẹ́ so apọ̀ tọ́gá yẹn náà kọ́ ṣe ń gbà yẹn ṣùgbọ́n ìlú Ọ̀yọ́ ni mo ti kọ́ ṣe tíátà mi
lọ́dọ̀ Adémọ́lá Adébítẹ̀. Ìgbà tí mo kúrò tí mo máa délùú Èkó, báwo mo fẹ́ ṣe ọ̀nà ìwé mo pé mo ní láti tún kọ iṣẹ́. Èmi rè mi ò ní station, mi ò ń ṣe bàbá, mi fine, mo kọlà. Tí n bá fẹ́ ṣe fíìmù nísìn, ṣé ọmọ Jídé Kòsọ́kọ́ náà máa ní wá sí? Ṣé Jídé Kòsọ́kọ́ kọlà ni tí wọ́n fi ní kí n wá sọmọ rẹ̀? Kí ni mo lè máa ṣe? Òkè mo ń ṣe babaláwo kẹ́kẹ̀kẹ́, tí wọ́n bá ní kí n wá ṣe babaláwo ẹ̀ sí géètì sí kọ̀ọ̀kan. Mo kúkú wá wò pé ó wù mí kí n kọ́ directing. Mo ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ Adé Ajíbóyè, Big Abbas. Big Abbas yẹn àwọn náà kọ́ mi ní iṣẹ́ báwo la ṣe lè darí fíìmù. So mo tún kọ́ sí lọ́dọ̀ wọn. So kò wá sí bí mo ṣe lè sọ story ayé mi tó. Mi ní gbàgbé Jídé Àlàbá rẹ̀ torí bàbá yẹn ló jẹ́ kí tíátà tún yé mi gangan pé kí wọ́n pè ní tíátà. So àwọn náà tó padà fi stage mọ̀ mi pé báwọn náà ṣe ń ṣe táwọn ará àfihàn tó ń perform ní National Theatre, ṣe tí oríṣiríṣi iṣẹ́ oríṣiríṣi lórí stage National Theatre. Jídé Àlàbá rẹ̀ àwọn training ní University of Ibadan tíátà náà wọ́n read. So àwọn náà wá kọ́ mi ní tíátà gangan pé iṣẹ́ bóyá máa rí rè. Wọ́n tún pa àwọn tó jọ ga wa, àwọn náà tún pa àwọn tó jọ ga tí wọ́n wá kó tún wá training mi. Ọ̀gá tí mo sọ tẹ́mi respect yìí tí mo ń darúkọ ẹ̀, Jídé Àlàbá rẹ̀ yìí, wọ́n tún pe ọ̀gá tí wọ́n wá láti tún wá kọ́ mi, which is bàbá wa dáadáa kọ́lọ́hún kó tún bá mi lọ́ra ẹ̀mí wọn, Yẹmí Rẹ̀mí, ẹ̀gbọ́n ọ̀gá wa Kànràn, Ṣẹ́gun Rẹ̀mí. Bọ̀ Yẹmí Rẹ̀mí yẹn bàbá yẹn ló tún wá jẹ́ kí tíátà wọ́n drill mi gan, wọ́n drill mi. Bàbá yẹn máa drill ẹ̀ pa, wọ́n máa jẹ́ kó mọ̀ bó ṣe rìn lórí stage. Àwọn stage actor ni wọ́n, stage actor gangan ni bàbá yẹn. Wọ́n máa jẹ́ kó mọ̀ pé bó yẹn ń ṣe lórí stage rẹ̀. Bàbá yẹn ló jẹ́ kí n mọ̀ pé ńgbà a fẹ́ ṣe fíìmù kan gbà yẹn a pè ní Àjàká. Bàbá yẹn èmi mo dẹ̀ ń ṣe Àjàká. Bàbá yẹn wá wò pé okay, why you are playing warrior? Yeah, olóyìnbó dẹ̀ ni wọ́n. Èmi tá ń bá sọ̀rọ̀ mi ìgbé èbò màá sá máa kẹ́tì. You are playing warrior. I mean, yes sir. Now warrior nǹkan tó lọ study, go and study tiger. Tiger is a warrior. He's a warrior in the jungle. Wọ́n á bẹ̀rẹ̀ èbò kò yé mi. Wọ́n ní so wọ́n jẹ́ kó yé mi pé tó o bá ti rí actor tó bá ti ń bẹ́ gànàgànà tó ń fi ṣe bóòsì tó ń fò kiri kò ń ṣe bóòsì. Àwọn tó bá jẹ́ drone ẹ̀yin fúnra ara yín ẹ gbé sínú ọpọlọ, àwọn tó bá jẹ́ drone gangan wọ́n máa ń gentle ni. So lórí stage bàbá yẹn ló jẹ́ kí n mọ̀ pé tí n bá fẹ́ move like a tiger, ó máa ń yọ ni, ó máa ń yọ mú nǹkan tó fẹ́ pa ni, kò ní bẹ́ gírígírígírí rọ, ó máa ń yọ ni. So lórí stage move like a tiger, move like this. Yẹmí Rẹ̀mí ló train mi ní nǹkan tí mo sọ. So gbogbo àwọn ọ̀gá tí mo kẹ́kọ̀ọ́ lára wọn kọ́lọ́n kó tún bá mi bùnkún ìmọ̀ wọn. So mo train lọ́dọ̀ àwọn ọ̀gá tó pọ̀ gan. Ẹ ṣeun gan bàbá. Bàbá ní kàkà ní méjì mẹ́ta mẹ́rin, ó sọ wá tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí ẹ rìn sá. Èyàn Adípèlé lẹ fẹ́ ká ó ṣòro. Anyway, ẹja sọ pé a ti bẹ̀rẹ̀ ti pẹ́, àṣà ti bẹ̀rẹ̀, ẹja sọ pé ó ti tọ́dún mẹ́wàá. Táwa náà ti wà lẹ́nu ẹ̀. Kọ́lọ́n kó bùkún wa. Torí bàbá ti ní nǹkan àgbà bí èwe là á ní, bí èwe là á máa ń rí. Ńgbà bá ní kìnìún yẹ ọdún kan báyìí wò pé láti jọ́ ẹ̀ láti ń pàdé yín báyìí. Kọ́lọ́n kó bùkún wa. A ti bẹ̀rẹ̀ ti pẹ́. Bọ̀ àwọn tó jó lólùfẹ́ mi tó ń tẹ̀lé mi dáadáa, wọ́n lè sọ pé ó ti tó gbà báyìí. Èmi ò dẹ̀ mọ kíní kan years on stage ṣe. Bó ṣe ṣe ká wá dàgbà ká wá sọ ara wa o. But for now, a sì ń wà ní lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣeun gan. Bàbá, ìjẹ́ ṣèrántí sinimá tó gbé jáde tí àwọn èèyàn fi mọ̀ yín nígbà tí ẹ̀ ń rìn ní gbòǹgbà ẹni yìí eléré orí ìtàgé ni. Ìjẹ́ ṣèrántí sinimá náà àti pé lọ́dún náà ló jáde. Gbogbo onítíátà tó bá gbogbo onífíìmù ló máa mọ̀ pé àjàsọ àjàrọ̀ náà ni gbogbo iṣẹ́ wa. Wàá ṣe níbìkan ibìkan á ẹ̀pù bìkan ni o. Ṣùgbọ́n ní tí mo lè sọ pé fíìmù táwọn èèyàn kan fi kókó accept mi tèmi náà ló ń ta tó ń wò kán pè mí tí mo rà ń bí actor, òun ni fíìmù Ọ̀pá Àṣẹ
Látúndé Films ló ní. Ìgbà yẹn ó ti pẹ́ díẹ̀ ó ti pẹ́ èmi mọyì ọdún but ẹni tó bá wo fíìmù Ọ̀pá Àṣẹ ẹ jẹ́ n sọ pé Ọ̀pá Àṣẹ yẹn kí n sọ pé tó 20 years báyìí. So lẹ́yìn Ọ̀pá Àṣẹ mo tún wá ṣe Dàda Olówó Ẹyọ. So Dàda Olówó Ẹyọ Dàda Olówó Ẹyọ àwọn míì ń pè mí Dàda Olówó Ẹyọ dì sìn. Mo lọ sórí program kan ní Abẹ́òkúta, program ọ̀rẹ́ mi kan Bẹ̀bẹ̀ Musiliu l'Abẹ́òkúta. Ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ tán ní ta ló ń sọ̀rọ̀ yìí. Ìgbà tí mo tún ráwọn tó ń pè mí tán ní Dàda Olówó Ẹyọ mo ṣẹ̀ mọ̀ pé àṣé mo láwọn fans láti over 20 years tó ń tẹ̀lé mi. So nínú fíìmù tí mo lè sọ pé ó wà lára àwọn tó gbé mi jáde because kẹ́lòmíì tó rí báyìí nǹkan kan náà máa kọ́kọ́ rí pé ó lè ṣe báyìí. So Dàda Olówó Ẹyọ, Ọ̀pá Àṣẹ láyé ìgbà yẹn gbọ̀ngbà tó tún yá Ọlọ́run tún rìn níwọ̀n èmi àtàfọ́ọ̀dù ṣe lólú ẹbẹ dí. So ìyẹn tó wá dé káwọn èèyàn wò pé àṣọ lè ṣe kọ́mẹ́dì. So kọ́lọ́n bá mi bùkún Kúnlé Afọ́ọ̀dù. Ẹ ṣeun gan bàbá nígbà tẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ǹjẹ́ ẹ lè rántí ìdojúkọ tí ẹ bá gbàgbé tó jẹ́ má lè gbàgbé. Gbogbo ẹ̀dá tó bá ń bẹ nílé ayé ló máa ń rí ìdojúkọ. Ẹ̀dá tó bá ti lóhun ò ní rí ìdojúkọ kò fẹ́ gòkè ni. Ẹ̀dá ò rí ìdojúkọ kódà kó jẹ́ iṣẹ́ kápẹ́ńtà lèèyàn kọ́ kó jẹ́ iṣẹ́ bíríkìlà ẹni iṣẹ́ tẹ́ ẹ bá kọ́ láyé lẹ́ẹ̀ tí rí ìdojúkọ. Àwọn ìdojúkọ pọ̀ tó jẹ́ má ní gbàgbé a sì ń dojúkọ nǹkan míì náà báyìí náà tí ò tí ì tán. A tún débò mí náà a tún fèsì àwọn nǹkan míì tárùpá lè bá pàdé pẹ̀lú bá ṣe tó yìí náà. Nínú ọdún tí mo wà inú ọdún tá a wà yìí pẹ̀lú bẹ́ẹ̀ mi náà sọ ok location tèmi náà lọ mo sáàtì ní mo kàn débẹ̀ ibi tí mo sùn kò tẹ́ mi lọ́rùn. A lọ kọ́lé wọ́n lọ kọ́lé sínú igbó ilé yẹn wọ́n máa sùn so inú igbó ni níbi tó jìnnà. Ìgbà tá a débẹ̀ àárín nǹkan kan sí inú ilé tí wọ́n kọ́ tá a fẹ́ dáná sùn yẹn ibẹ̀ la padà sùn nígbà tí ó sì kankan mi. So ìdojúkọ pọ̀ bẹ́ẹ̀mi ṣe wà yìí Ọlọ́run bá mi fọ̀run kẹ́ ara kan gúrù bísímìlá àkúrẹ́ aláwọ̀ fún Ọlọ́run kọ́ra. Ó dàrẹ́tì fíìmù kan àjọmọ̀ ní táìtù fíìmù yẹn ní Ewu Ìtàgbé nígbẹ̀sà. Ọkọ̀ wa dà sínú omi nínú àwọn tá dà sínú omi nígbà náà lọ́dún ẹ̀ lọ́hùn tí mo sọ Rémi tó fi wà ń bẹ̀ Òjùpá Ogún wà ń bẹ̀ èmi wà ń bẹ̀ Prince Adeleke wà nù ẹ̀ a dà sínú omi ọkọ̀ dídà sínú omi à ń tukọ̀ wà wá wò èmi ni last person tí wọ́n rí yọ nínú omi last. Wọ́n ti yọ gbogbo àwọn èèyàn wọ́n ti yọ gbọ́ ẹ̀ Rémi tó fi mọ̀ ọwọ́ ẹ̀ báwọn ṣe ṣe àwọn ṣe pàkàpàkà ọwọ́ ẹ̀ jáde wọ́n yọ gbogbo wa èmi ni last person mo ti mú fẹ́ kú kọ́lọ́run tó bá ń fọ̀run kẹ́ ìyá ọ̀sà Òrìṣàbùnmi ìyá yẹn ń ké báyìí ariwo ìyá yẹn mò ń gbọ́ látọ̀ lọ́hùn tó ẹ má jẹ́ kó kú ẹ má jẹ́ kó kú ó wà ní òmù kan gbáriwo ìyá Òrìṣàbùnmi pariwo wọ́n gbé mi jáde wọ́n tẹ́ mi sétí odò wọ́n tẹ́ mi nínú àlà. Alhamdulillah adúpẹ́ fọ́lọ́run oríṣiríṣi tẹ̀lé sá. Ọpẹ́ ní fọ́lọ́run pé ẹ̀mí wà láyé ẹ̀mí wà láàyè. Alhamdulillah. Bàbá lórí àwọn ìbéèrè tá a tiẹ̀ fẹ́ béèrè kò fi bẹ́ẹ̀ rí lè pọ̀ mọ́ ṣùgbọ́n bí ẹ ṣe ń ṣe yìí kò jẹ́ kí n lè fẹ́ tẹ̀síwájú. Alhamdulillah gbọ́ngàn ṣé mi kú mi sẹ́ni tí mo dúpẹ́ náà ni pé mi náà ní ṣé mi náà lọ́rọ̀ ìjọba alhamdulillah mo dúpẹ́ mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń tẹ̀lé mi náà mo dúpẹ́ mi àt àwọn tó mọ wọn bá tí mo sọ yìí náà ọkọ́nà bọ̀dá mi kọ́lọ́n bá mi tún ṣàánú wọn Òjùpá Ogún wọ́n lè sọ nǹkan tí mo sọ yìí wọ́n lè testify sí nǹkan tí mo sọ yìí ẹni tó bá rí kíní yẹn náà á mọ̀ ìgbà mí ń bẹ tá a wà ń tá a fẹ́ jẹ lọ tá a pàdé tó fẹ́ jẹ wá so a máa escape ẹ̀ adúpẹ́ fọ́lọ́ ní káwa escape ẹ̀ ní náà bá bẹ̀ lọ. Bàbá wọn bá nǹkan tó ṣẹlẹ̀ sí ó ti tó bí ọdún mélòó díẹ̀ sẹ́yìn.
ẹ jẹ́ ní 25 years. 25 years ago. Àwọn tó bá mọ ẹ̀mí òun ní ìmọ̀ nǹkan kọ́lẹ̀. Mi máa ń fẹ́ rántí, mi rántí. Tí n bá ti, mi rántí, téèyàn bá ṣẹ̀ mí lánàá, mi kì í rántí. Reason tí mi fi rántí ni pé lọ́kàn mi máa forgive pé kó ràn mí nǹkan kan ṣẹlẹ̀. So because tí mo bá rántí ọjọ́ yẹn pé àwọn di kíní kan ni, inú mi á sì máa bàjẹ́ sí. Inú mi á sì máa bàjẹ́. So màmá fẹ́ hate ẹni tí kò yẹ kí n hate. But á ti tó 25 years sá. Wàláhì láàzín, wàláhì láàzín. Ewu tá gbé nígbẹ̀sán. Ọjọ́ yẹn náà bá ti mọ, anybody ò lè mọ̀ mí pé nǹkan wáyé rí because I'm very small. Anybody ò lè mọ̀ pé nǹkan wáyé rí, á ti kú dà sí lọ mi. Ó ti wá jẹ́ mi tó jẹ́ mọ kékeré ni wọ́n yọ last nínú omi. Kì í dẹ̀ ṣe pé àwọn onítìátà wa ló ń yọ wá, àwọn aráàlú. Ibi tí Ọlọ́run ti kú iṣẹ́ tó pa mí lẹ́kún ni pé àlá ń lé, wọ́n lé àwọn èèyàn kúrò pé ẹ sún sẹ́yìn, ẹ sún sẹ́yìn. Wọ́n lé wọn. Àsáwọn tá a lé yẹn ló máa rescue wa tó gun bá dé. À ń lé àwọn ẹ sún sẹ́yìn àti fẹ́ ya fíìmù ẹ lọ. Bí wàhálà yẹn ṣe ṣẹlẹ̀, àwọn ọmọ onílùú tá a lé yẹn ni wọ́n bọ́ sínú omi. Àwa onítìátà gangan ò lè bọ́ sínú omi, àwọn ọmọ olómọ̀wẹ̀. Alhamdulillah. Ẹ ṣeun gan. Bàbá, mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè. Ǹjẹ́ ti ṣe sinimá kankan tẹ kópa nínú sinimá náà? Tẹ́ pé ipa tẹ kó nínú sinimá náà nígbà tí ẹ délé àbí lẹ́yìn ìgbà tẹ parí iṣẹ́ náà, ipa tẹ kó nú ẹ̀ ó padà ṣẹlẹ̀. Torí mo ti rí àpọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ pé àwọn ti kópa eré kan nínú sinimá tẹ́ pé ipa táwọn kó nú bẹ̀ ó padà ṣẹlẹ̀ sáwọn. Kò sí ní tó jọ fèmí rí. Mi lè experience ẹ̀ rí. Ọlọ́run ò dẹ̀ ń jẹ́ kí n lè experience ẹ̀ because gbogbo èmi gbàgbọ́ pé tó bá nínú fíìmù ìgbà tó bá pè mí ní Òṣógbèmí, mi kì í ṣoṣógbèmí. So orúkọ tí mò ń jẹ́ ọ̀tọ̀. So orúkọ tí mo jẹ́ nínú fíìmù ọ̀tọ̀. Ẹlòmíín wà náà àtọ̀ wọn láwọn ò fẹ́ kú nínú fíìmù, àwọn ò fẹ́ ṣe kinní kan. So kálukú ló mọ bó ṣe àtẹ èémí, mo lè ṣe anything. So mi dẹ̀ tí Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ n rí, ọba tó láyé lọ́run jẹ́ n rí. So mi tí ṣe anything lórí fíìmù kí n délé kí n bá rí. Kọ́lọ́run wọlá eléyìí tí mo sọ yìí náà, kó máa wò pé ọ̀dà á dẹ̀ dùn ẹ̀ wò, Kọ́lọ́run má dán mi wò torí mi ìtàdùn Ọlọ́run gbà. Bàbá mi bóyá lẹ ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ tó yàtọ̀ sí àwọn nǹkan tẹ́ ti bá wa sọ tẹ́lẹ̀, yálà nǹkan tó ṣẹlẹ̀ sí nínú iṣẹ́ àbí lójú ayé tí ẹ fẹ́ fi bá wa kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. Níbi abala tá a dé ọ̀rọ̀ mi ò ní pọ̀. Ìdí tọ́rọ̀ mi ò fi ní pọ̀ náà ni pé mo ti sọ̀rọ̀ tó pọ̀. Àkọ́kọ́ tí màá kàn sọ fún wa ni pé kò sí iṣẹ́ tí ò ní ìyà, kò dẹ̀ sí iṣẹ́ tí ò ní ọ̀rọ̀. Àti rẹni tó ń tó kìrìkà bọ́sikọ́nà tí wọ́n ń rà tó dẹ̀ lọ gbé tó dẹ̀ máa tọ́ bọnú àpò tán lórí dọ́là he. Èmi ò sí ńbẹ̀ o, mo ní wọ́n lórí dọ́là he, ó dẹ̀ ti bẹ̀là. Kò síbi tọ́lọ́run ò lè bùkún yàn, kò sí iṣẹ́ kankan. Ẹlòmíà ní mi ìmọ̀ rútà mi ìmọ̀ gíríta. Àwọn kan ta rúkọ́lé. Ṣérú ò sọ business. So èyí tí wọ́n bá ti mọ̀ sí rẹ̀ ni ó jẹ́ business títí ẹ tẹra mọ́. Ibẹ̀ náà lógún ọmọ wà o, ibẹ̀ náà láyọ̀ ọmọ wà. Kò sí kẹ́ máa wò pé ọ̀dà wọn á ní àwọn kan ní kinní kan ló ń rènì nísìn. Ibi tó ń rènì yẹn lọ ṣèwádìí ẹ̀, ìyà wà ń bẹ̀ náà. Ìyà wà ń bẹ̀. So kọ́lọ́run kó má jẹ́ kí tiwa ó jẹ́ yà. Adùn ní ká máa rí. Oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ nínú ayé yìí. So mo ti oríṣiríṣi ibi iṣẹ́ tí mo ṣe. Bíríkìlà lèmi náà kọ́. Mo oríṣiríṣi ń bẹ kó tó di pé mo padà di full theatre act. So full theatre actor. So mi ìmọ̀ ìbò sọ mo ti sọ fún yín tẹ́lẹ̀ o. Kẹ má lọ mú mi sọ́wọ́ o. Ẹ má drag mi o. Ẹ ṣe rí at times mi kì í máa fẹ́ ṣe interview. Reason ni pé interview máa ń dá ìjà lẹ̀. Ó ṣẹlẹ̀ sí mi rí wọ́n náà, mo sọ nínú interview kan. Mo ní okay fine, mo sọ̀rọ̀ èmi àti ìyàwó mi pé ìyàwó mi o times kan ó pè mí o pé nígbà kan ìyàwó mi pé ẹ lọ ṣe ẹ̀pà tíátà tí ìgbà tí ò sówó. Ẹ lọ padà sídìí iṣẹ́ bíríkìlà yín.
so ìgbà tí ìyàwó mi rí interview yẹn ó bínú so mo kí n máa ń grant interview because ó máa ń dá ọ̀pọ̀lọpọ̀ jálẹ̀ fine okay recently mo grant interview kan láìpẹ́ yìí mo wá sọ pé wọ́n ní tí mo máa mọ ọtí mo ní èmi ò mi ń parọ́ mo ní mo máa mọ ọtí because tí mo bá sọ pé mi kì í mọ ọtí àwọn tó ti rọ́tí lọ́wọ́ mi bóyá occasionally ló kàn rí pé mo ń ṣe fàájì mo wá sọ lórí program pé mi kì í mọ ọtí wọ́n á ti rí gbogbo tí mo sọ yẹn pé irọ́ ni mo wá ní mo máa mọ ọtí wọ́n wá ní ṣé ọtí yẹn ló máa inspire acting mo ní no in fact mo ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn jẹ́ kí n fọtí lẹ̀ because kò ó máa ń pè mí ní mo mọ ohun tó máa ń ṣe fún mi ọtí kọ́ ló inspire acting ni ọlọ́run fún mi níyẹn lọ́tọ̀ mo ní mo ti ṣe fíìmù rí tí mi mọ ọtí fún bíi a month mo dẹ̀ mọ àwọn fíìmù tí mo ṣe ń gbà yẹn tó jáde mo wá sọ mo ní mo ṣe fíìmù kan pé inú fíìmù yẹn ní àtẹnìkan pé ọkọ àtìyàwó ni wà nínú fíìmù yẹn ó sáà kiss mi mo ní mo wá ń bẹ̀ ní ẹ̀dá pàrà pé ọlọ́run yẹ ká nígbà tí mo ti ní òórùn ọtí tó bá ti bù ṣe wà sá lọ nígbà tó máa padà gbé kinní ẹ̀ jáde wọ́n ní Ògbólúkẹ́ sọ pé torí pé òun fẹ́ kíìsì òun ò mọ tí kí là ń kíìsì kinní ṣé mi máa ń kíìsì ṣé babaláwo táǹtẹ̀ Ifá sọ pé orí ẹ̀rẹ̀ àbí gẹ̀ẹ́tì máa ń kíìsì ẹ wò so oríṣiríṣi mi kì í máa fẹ́ interview ó máa ń dá wàhálà lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ bá agboolé fújì ẹ̀sìn interview ohun tó ti dálẹ̀ ń bẹ̀ ó pọ̀ bàjẹ́ so ẹ̀yin tẹ́ máa ń ṣe interview fún wa náà pààyàn ní ẹ fẹ́ lè béèrè pé ńjọ́wọ́ ni ìyá rẹ̀ bí àbíjọ́wọ́ náà bá yẹ ẹ̀sùn kó tó bí ọ̀kọ́lọ́n sọ wa ojú ti rí àsìwánú ayé náà kọ́lọ́n jẹ́ àìkí máa rí sí because ẹni tó bá ti wà ní ayé ó máa rí ìtò dáa ó máa rí ìtì ò dáa àwọn àfà wọn lẹni tó bá wà nínú ayé wọn là á máa rí nǹkan mẹ́jọ nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ní ọmọ ṣẹlẹ̀ sí wa la fi máa mọ̀ pa wà nínú ayé a máa ṣàìsàn ara wọn máa yá a máa péjọ a máa túká so ó mẹ́jọ ni so ló wà nínú ayé ẹni tó bá ti kú nìkan ló jẹ́ pé condition rẹ̀ permanent tó bá jẹ́ wípé ìyà ní ń jẹ nínú sàárè o yóò máa jìyà ń lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ìgbẹ̀dẹ̀ àlùkìyámọ̀ tó bá jẹ́ gbádùn ni yóò máa gbádùn lọ bẹ́ẹ̀ dọjọ́ ìgbẹ̀dẹ̀ àlùkìyámọ̀ ibi tí condition ẹ̀dá bá ti permanent kó yẹra ẹ̀ wò pé sẹ́mi ti kú sá ṣé kìí ṣe pé mo ti kú sá so kọ́lọ́n tó wà. ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá kí tó yọ̀ǹda yín ká tó máa lọ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oní tíátà wọ́n nífẹ̀ẹ́ sí orin fújì bàbá mo ṣe fẹ́ bèrè pé ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì yẹn máa ń gbọ́ fújì. ẹ̀rà fújì làwa dé náà so tí máa sọ fún yín pé kinní kan ẹni mọ̀ so fújì làwa gbọ́ fújì làwa náà fi lajú fújì ló làwa lójú mo nífẹ̀ẹ́ sí orin fújì. bàbá ẹ ṣeun gan nínú àwọn onífújì kálẹ̀ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ rẹ̀ jẹ́ pé tẹ bá gbọ́ ní máa ń dùn ara yín máa ń yá gágá. gbogbo olórin fújì tó bá ti ń kọrin tó dáa nínú máa ń fẹ́ràn jù láyé mo láì kọrin fújì gan bó olórin tó bá ti kọrin báyìí olórin kan wà ní ṣe rẹ́kọ́ọ̀dù kan báyìí mi ìjiyàn tẹ́lómi bá lóun ètè ẹ̀ o tó bá ti ètè ẹ̀ tó bá ti gbọ́ á láàrin kan tó máa like bó jẹ́ hip hop náà ni lóló jẹ́ hip hop fans náà ni ẹ tó o bá ti lè listen sí every music everyone tó bá wàá sáré ibi tí wọ́n máa like ní ẹ̀ tiẹ̀ kò lè jẹ́ gbogbo orin náà wá dà àfi tó bá ètè ẹ̀ tó kọ so gbogbo wọn ni mo like gbogbo orin ló dẹ̀ ní message ni mo máa like. ẹ ṣeun gan bàbá kí tó yọ̀ǹda yín kẹ́ tó máa lọ ẹ bá mi fi àsìkò níṣẹ́jú kan kẹ́kọ̀ọ́ fún bá ń kọrin nínú orin tí ẹ mọ̀ pé ẹ ti gbọ́ tẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ sí fún ìṣẹ́jú kan. orin tí mo gbọ́ tí mo nífẹ̀ẹ́ sí tí mo like jù láyé mi orin tí bàbá mi kọ ni olórin ni bàbá mi gẹ̀rẹ̀rẹ̀ ló yẹ máa ń kọ bàbá mi á ní wọ́n nínú orin wọn gba àwọn orin gẹ̀lẹ̀dẹ́ wọ́n á ní ayé ló dàrú gẹ̀lẹ̀dẹ́ dònígbódágbó ayé ló bàjẹ́ gẹ̀lẹ́dẹ́ dònígbódágbó ìgbà tá a kéré àjàrí ìgbà tá a pọ̀ làpọ̀ tẹ̀ sí ayé ló bàjẹ́ gẹ̀lẹ́dẹ́ dònígbódágbó mo rọ́ lọ́dẹ̀ ní gangan tó di kákáká mo rọ́ lọ́dẹ̀ ní gangan tó di kákáká
etí títì ní ń dẹ́kọ̀ dẹ́gbó ọdẹ tó rejò tí ò lè pa. Àwọn orin yẹn wọ́n máa fi ń sọ̀rọ̀, wọ́n máa fi ń sọ orin tí bàbá mi kọ nìyẹn kọ́ tó kú kọ́ ló ń bá mi fọ̀run kẹ́ Waheed Àkàndé Gbọ́lágadé. Bísímìlà kúlára fún bàbá mi o. ẹ ṣeun.